ọ̀rọ̀ lẹ́nu Lady K sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Màá kọ́kọ́ gbèsè ẹni tí ò mọ̀ kankan tí ò dá kan mọ́ eégún gbọ́n mi. Bó bá sọ̀rọ̀ síyàn tó bá ṣe wà fọ́ èèyàn kọ́kọ́ sọ ṣé bí Ààrẹ Ọ̀nà Kakanfò wá ni. Ó mọ̀ á ga o oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ. Ó ga o òsì wà lánàá Lady K àbí kí náà ń pè ọ́ bó bá jẹ́ pé owó wálé ní sẹ́kọ̀ọ́ yẹ kó o ti wálé látijọ́ yìí olórí burúkú ẹni ibi tí ń pamọ́ relé ìwẹ̀ ayé bá bá ayé òní dábí ó bá wà ó wá ń sọ̀rọ̀ mọ́ ẹ̀ kó ṣe láìfù lọ́wọ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ burúkú wo ọ̀rọ̀ tí kún gbọ́ tẹ́tí rẹ̀ fi di ìyá bàbá ńlá kú bàbá yóò gbọ́ ìtàn ìyá rẹ̀ àmọ́ ìtàn bàbá rẹ̀ àmọ́ ìtàn fámìlì rẹ̀ àmọ́ látòkèdélẹ̀ kò sí tẹ́ǹtà àmọ́ ìwọ wá pé rẹ̀ Lady K wá ló fẹ́ máa sọ̀rọ̀ sáré Ọ̀nà Kakanfò fi Yorùbá land. Ó mọ̀ pé ikú ìpalẹ̀ tó bá lóò palẹ̀ wọn ni kú pa ni ìwú yàrá yẹ ìwọ owó wọn pè ẹ ní Lady K tó wà Canada láti ọdún èrò wálé àwa tó wà táwa Nàìjíríà òkè lásán láwọn Nàìjíríà ni olórí burúkú ẹni ibi tí ń pamọ́ relé ìwẹ̀ ó gbọ́ burúkú ọ̀rọ̀ tí kún gbọ́ tẹ́tí rẹ̀ fi di ó gbọ́ ó mọ ibi tó ó mọ àwọn tó ń ta sí. Agbedebi fine. Eléyìí kò olórí burúkú ìwọ títí ẹ ti bàjẹ́ ìwọ tó yẹ pé olórí burúkú ojú ẹ ń jọ gbogbo tó fà á wọ ojú ẹ ṣe àmọ́ ó ní yosùn tó sẹ́ níbi orí tó ti sẹ́yún olórí burúkú ààrẹ ó sẹ́yún ó kù kìkì orí bí ẹja koté wà á sọ̀rọ̀ Sáré Ọ̀nà Kakanfò fi Yorùbá land. Yóò mọ fẹ́ o wọn bí ìyá ẹ̀ rè. Bó bá múra wọ́n jẹ́ tọ́. Ìrìn àjò ayé àwa sọ fún máa rí. Lọ́wọ́ kan ikú tájá máa ń kú tòǹtò gbowó. Bẹ́ẹ̀ni. Tájá gò ní mọ bó ń ṣe kú. Bẹ́ẹ̀ni. Ó mọ̀. Àgbàrá ẹ̀jẹ̀ lájà máa sùn. Lady K bó bá múra wọ́n ń sọ̀mọ̀ pé ọ̀rọ̀ burúkú ló yẹ fọ́mọ burúkú ni. Káàbọ̀. Ìwọ máa bí olórí burúkú ara yín ẹ̀ tẹ́ràn lẹ́wọ̀n lẹ́ ń wá kí abẹ́mọ̀ MKO Abíọ́lá ṣé ajá máa ń kú tòun tòṣòro ni. àwọn olórí burúkú àwọn ẹni ìyá àgùntàn máa ń kú tòun ti wọ̀rọ̀wọ̀rọ̀ lọ. ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ sọ tẹnu yín. gbogbo ẹ̀yin tẹ́ wá sọ pé yẹ̀sì báńjọ ẹ̀jẹ̀ ẹ̀ máa ìrìn ayé ló máa dé báyìí. àṣẹ o àwọn olórí burúkú káàbọ̀ ẹ̀yin ẹni ibi tí ń pọnmọ́ relé ìwẹ̀ tí ò ní í dáa láìfù láwà ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu mi ọ̀rọ̀ burúkú ìwọ tó bá fẹ́ ìwọ tó bá fẹ́ join life kó join life ó mọ̀ pé ogún bèmí ń lè mí dolúgbó ogún bá mi lọ́nà mo dé ọ̀nà ogún bá mi pàlápàlà mo dé lú ẹ̀ tuntun Lady K bó bá sọ́ra nípa ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò wà láìtàlẹ́sùn àṣìláwà lọ́la àwọn tó nílé ayé tán tẹ̀lé ìdó òkú bá já sí kù tó ń gbowó wọ́n dìpọ̀tù ẹ wálé ìwọ tó mọ̀ kankan wà ń gara òun ṣe gbogbo ẹ̀ wà á sọ̀rọ̀ sáré tíá Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land ọkùnrin àkọ́kọ́ nílẹ̀ Yorùbá fún jagunjagun ìwọ Lady K ìwọ tó rí yányán bí ẹja sáwá wà fẹ́ máa sọ̀rọ̀ sáré tíá. wà á rìnrìn àjò ayé ni. bó o bá múra Lady K ó kú o wà láìtàlẹ̀ ìwọ mi sọ bẹ́ẹ̀ o tó rọrọ̀ burúkú tó ń sọ ó lójú àwọn ẹni tó rí ayé ò rọrọ̀ burúkú tó ń sọ ó lójú àwọn tó rí tó ráwọn tó wà online náà mọ̀ pé òun sọ̀rọ̀ ìwọ àwọn tá a wà online báyìí la mọ̀ pé òun sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn kan wà kan mọ̀ pé òun sọ̀rọ̀ wọn kàn ipá náà sádédé ń sọ̀rọ̀ ni ẹjọ́ bá wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tòyìn kó máa sọ Lady K bó bá múra sẹ́ẹ̀ torí ọ̀rọ̀ lọ́rọ̀ lájá ni obì máa ń kúlé ọ̀rọ̀ lọ́rọ̀ ni máa ń kúlé òkú sórí ọ̀rọ̀ lọ́rọ̀ ìwọ̀kẹ̀ wà ń sọ tó mọ̀ òun sọ tó rí bí ẹ bá ń sọ téèyàn ò rí èyí ó kù sọ̀rọ̀ téèyàn ò rí o ẹni ìjà olórí burúkú ìwọ bó bá múra wo ó kú o wà láìtàlẹ́sùn àṣìláwà wà ń sọ̀kò ààrẹ ò ní tí ìdán olóhùn ààrẹ Ọ̀nà Kakanfò ní tí ìdán olóhùn àwa tá a jọ mọ sáré àwọn ọmọ làámọ̀ dán olóhùn olórí burúkú ààrẹ wá ń wáìnì wa òun fi wá ṣe wáìnì òkú lẹ́nu wàhálà ètò bó ṣe wà Canada èmi tí mo wà Nàìjíríà yìí olórí burúkú ìwọ tó yẹ pé lẹ̀ lónù so káwọ̀ ọmọ bí ṣe ń lọ ilẹ̀ lónù ó dẹ̀ tó ń fọ tọ́lẹ̀tì àbí ṣe tá ti kun iná ń fún ẹ lóṣù olórí burúkú òwà ń wúsà wa
wúlọ wúbọ̀ ìrìnàjò ayé ẹ̀. ọ̀tọ̀ ni wúlọ kówó bọ̀ ìwọ ó wúlọ ó tún tẹ́ bọ̀ ni tó o bá sọ̀rọ̀ níbi à ń sọ Bá máa di fọ́ọ̀tù ẹ̀ bọ̀ ni. ṣé gbé wá já ẹ kó lè mọ̀ pé mo mà sí yẹ dáadáa ṣé mo fẹ́ jẹ́ ẹyin opu lólórí búkọ ara nígbà àwọn ògbà tó mọ̀ pé àfòbòtú lé ní ọ́ ìtorí pé o fẹ́ jẹ́ opu tó wà lamẹ́ríkà tí wọn ò gbà ọ́ olórí burúkú ara ẹ tó pe rẹ̀ ń lé díkè tó rí yányán bí àkàrà ẹgbẹ́ olórí burúkú ó ṣẹ̀kẹ́ wówó kó bí ẹ tó ti hiv ó pé òǹgbòbò òkì ṣebí torí ẹ̀ kan mo kó má bà fòbòtú lé ní àwọn opu òfin gbà ọ́ níbi tó wà olórí burúkú ara má jà tó àṣírí ẹ bá a bá tó àṣírí ẹ ìwọ gan ó mọ̀ pé ìṣeré wà fẹ́ máa wú sí à sọ ma mi ò lè mọ̀ mí ìkan lára àwọn imí Ìbà Gani Abíọ́dún Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ó lè mí jẹ́ imí mo pé o sọ pé ọ̀tọ̀ ni Ọlọ́run dáyàn ó dáwọn ànábì kan ó dáwọn kan ó pè sáàbí ó dáwọn kan ó pè lè ralẹ̀ ó dáwọn kan ó pè nígbẹ́ ara àwọn ìgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lè mí jẹ́ ìwọ tó bá pèrè ní alẹ́díkè tó mọ̀ ọ̀rọ̀ sọ tó mọ̀ tó yẹ kó wí ó gbọ́ ọ̀rọ̀ kan bó ṣe wà yí lady kí àbí kí náà ń pè ọ́ mẹ́jẹ̀ ń tán o wọ́n dìpọ́ọ̀tù ẹ o tí wọ́n bá ti dìpọ́ọ̀tù ẹ wọ́n pè mí ládìgbọ́n mo ṣe pààrọ̀ mọ́ èmi tó gún bá mi létí mo dolúgbò ogún bá mi lọ́nà mo dìwọ̀ ọ̀nà ogún bá mi pàlápàlá mo délé sunsun ó mẹ́ tó máa bá sọ̀rọ̀ ní tó wọ́n dá lẹ́nu mi sáká náà fi pè mí ládìgbọ́n mo ṣe pààrọ̀ olùsí ọmọ àlè ìwọ tó yẹ pé ó wà lérí Nàìjíríà tó ń sọ yìí ó mọ bí ṣe ń lọ ìlú òǹtòmí tí kò ló bá ta. àwọn ìlú láì Canada ló fi ṣèlú olórí búkọ rẹ ó wá gbẹ okùn kìkì orí bí ẹja akoté akóbá ni èkúté ilé wá má wọrí wo jẹ mú ọ̀nà jẹ ṣe ẹ̀kọ́ mọ̀ nǹkan tó ń sọ lọ́wọ́ ìlú òǹtòmí tí kákò ló wà ká. bẹ́ẹ̀ ni ìlú ètòbi títí kápá owó mọ́ ká apá owó ká ọ apá ya ká ẹ̀. o kò ṣẹ̀ṣẹ̀ mọ́ wá. kò lágbára Ọlọ́run àṣìṣe tí ń bẹ wúlé tó fi bá yẹ sùn àṣà bá ẹ. kẹ́ ẹ máa gbọ́ gbogbo èèyàn lágbára Ọlọ́run ọba kẹ́ ẹ wá máa gbọ́ gbogbo ìgbà arúmọlẹ̀ wọn á kọ̀yìn sí ẹ. àṣẹ wà. bó ṣe wá sọ lórí ìwé tó yẹ pé ìrìnàjò ayé ẹ. wọ́n á sọ̀sọ́kúsọ lórí Ààrẹ Ọ̀nà Kakanfò. lágbára Ọlọ́run ọba náà tó dáyé. ayé bá bá rí òní dá. àríyá àṣẹ bẹ́ẹ̀ tó ń tolúwo tó fẹ́ tó ìgbòràn ọ̀tá ló wá sọ ìyẹn dégùn ìyẹn dé àṣẹ èyí tá a wá sọ lẹ́yìn náà adégún adàṣẹ báyìí ìgbà arúmọlẹ̀ akọ̀yìn sí ẹ nítorí kiri ìwọlẹ̀ ìgúnni kó máa rà lè kú ni. wàláì ìwọ orí wa sọ lẹ́yìn báyìí wàhálà rẹ̀ ayé kú ni. àṣẹ olórí burúkú ó pé àwọn aṣọ òṣìkú máa ń pọ́n kú ni aṣọ àpọ́n kú ni. àṣẹ wà. àṣìta máa bá ẹ. ajẹ́ o. o ò ní rí jẹ. ìwọ wá sọ̀rọ̀ o ò ní rí mu. ayé bá bá rí òní dá. o ò ní rí lò. lady káàbì kí náà kí ọ. gbogbo arúmọlẹ̀ akọ̀yìn sí ẹ. àwọn tí ó dán lóhùn wà. ń sọ̀rọ̀ kẹ́yẹ ọmọ wo láìpù tí ń ṣe láìpù lọ́wọ́ o alágbàkó obìnrin yẹn tó wà tó ẹ kó wà lé ọkọ tó ti lọ dálé mọ́sú Canada ló wà o Canada ló lórí búkọ rẹ̀ wà sẹ́yìn wo láìpù tí ń ṣe sẹ́yìn láìpù tí ń ṣe wá ń sọ̀rọ̀ sí mi ó ní ìwọ sọ̀díkì òun sọ̀rọ̀ sóun ayé bá bà rí òun ga ilé mọ́sú lórí búkú rẹ̀ dá olórí búkú má wọrí ògo pàbàbà rẹ yóò pa jẹun etí rẹ. fẹ́yìn sọ̀rọ̀. ayé bá bá rí òní dá láìfẹ́ là ń wè ìwọ tó mọ̀ tán ìwọ tó ẹ pé òmọdún tó ti wà Canada wàhálà rẹ̀ ayé ni ayé bá bá rí òní dá ìwọ wà lè mímọ bá sọ̀rọ̀. ẹ̀lú bóyá wá sé yìí ìgbà arúmọlẹ̀ wọn akọ̀yìn sí ẹ. àṣẹ. òòlù wọn lágbára Ọlọ́run ọba èrè ń tòbúkọ. ajé. ìgbẹ̀yìn ayé èrè ni máa bọ́ sí. òòlù lágbára Ọlọ́run ọba náà tó nílé ayé ìgbà arúmọlẹ̀ akọ̀yìn sí ẹ. ìwọlẹ̀ ìgúnnú kó máa wà lálẹ́ kú ni òun alálẹ̀ kẹ́yìn ayé ẹ ni. níbo olú bàbá ẹ
ìwọ sọ pé gbàyọ̀ náà Kakanfò wá wò ní arigidi ogun máa pa ẹni. ìwọ àtàrí òpìtàn bẹ́ẹ̀ jọ ń pìtàn ẹ̀yìn ẹ̀ sí ìmọ̀ kankan sẹ́ ẹ̀yìn. lágbára ọlọ́run ọba tí òsì tó kanlẹ̀ sọ̀tàn rẹ̀ ó máa rárẹ̀ ayé ni wàá rárẹ̀ ayé ni ó máa rárẹ̀ ayé ni sẹ́. Sẹ́ríkì aláyé àná lóhùn lórí ẹni táwọn wò a máa dá lóhùn a máa lè balance o. ara ẹyọ ẹni yìí wùpọ̀ lóògbé ọlá Monday Tuesday Canada ló wà o ẹwọ ẹni tí mo ń sọ lélẹ̀ lódì pé ó wá lọ kọ ààrẹ òpìtàn fásitì Gani Adams ó dẹ̀ ní níta ń bá ààrẹ òpìtàn yẹn fà tó wáyé pé ògbẹ̀rẹ̀ ń wò ààrẹ òpìtàn yẹn ó ní báwa ń bá fà. bí wọ́n ṣe ṣe náà nìyẹn ọjọ́ gbé àwọn àjẹjáde ti yẹn dára wọ́n fi kó àwọn àjẹjáde báyìí lọ́rùn sí fún Laji Abbas kí ni ẹ ṣe fún wọn.